mi ò ní pe Tinubu ní ààrẹ mi láé. Pásítọ̀ Túndé Bakare ló sọ bẹ́ẹ̀. Olùdásílẹ̀ àti olùṣọ́-àgùntàn àgbà ṣọ́ọ̀ṣì kan tí wọ́n ń pè ní Citadel Global Community Church, Pásítọ̀ Túndé Bakare ti sọ pé òun kò ní pe ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè yìí, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ní ààrẹ òun láé. Pásítọ̀ Bakare tó mú lẹ́nu bí abẹ náà sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2023 yìí nílùú Èkó níbi ètò pàtàkì kan tó wáyé lórí ẹ̀rọ ayélujára Zoom láàrin òun àtàwọn kan tí wọ́n wà lókè òkun. Bakare ní lára ìdí tóun kò ṣe ní pe Tinubu ní ààrẹ òun ni pé èrú wà nínú ètò ìdìbò táwọn àjọ INEC ilẹ̀ wa ṣe níbi tí wọ́n ti kéde pé Tinubu ló wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Ọkùnrin oníwàásù náà ní kò sóhun méjì tí náà kò ṣe dùn sí bí Tinubu ṣe wọlé ju pé àwọn aláṣẹ àjọ INEC ilẹ̀ wa ni wọ́n ṣèrú tí Tinubu fi ráàyè wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìbò tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023 yìí. Nígbà táwọn kan ń béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ó lè bá Tinubu ṣèjọba rẹ̀, Bakare ní ohun tí mo sọ fún ààrẹ Buhari náà ni màá sọ fún Tinubu. Mo sọ fún Buhari pé nígbà míì mo máa ń pè ní ààrẹ mi, nígbà míì mo sì tún máa ń pè ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Èyí kò ní ìtumọ̀ sí mi rárá. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ tó kọjá lọ yìí ni mo ṣe lọ bá Buhari nílé onígíláàsì, ìyẹn glass house tó gbé nínú Aso Rock nílùú Àbújá, tí mo sì bá a sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Mo jẹ́ kí gbogbo àwọn àṣìṣe tó ṣe pátá àti bó ṣe kùnà nínú ìjọba rẹ̀ láti nu omijé àwọn aráàlú nù. Kódà mo sọ fún un pé kì í ṣe ohun tó dáa rárá bó ti ṣe fẹ́ gbéjọba fún ẹni tí kò kúnjú òṣùwọ̀n tó báyìí. Pásítọ̀ Bakare ní ó dìgbà tí wọ́n bá tó yanjú gbogbo èrú àti màgòmágó tó wà nínú ìbò tó sọ Tinubu di ààrẹ ilẹ̀ yìí. Òun kò ní pe Tinubu ní ààrẹ òun láé, ṣùgbọ́n òun yóò máa pè ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, Pásítọ̀ Bakare náà wà lára àwọn olóṣèlú ọmọ ẹgbẹ́ APC tí wọ́n ra fọ́ọ̀mù láti díje dupò ààrẹ ilẹ̀ yìí ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà 100 million naira lọ́dún 2022, ṣùgbọ́n tó jẹ́ pé kò ní ìbò ẹyọ kan ṣoṣo lákòókò tí ìbò abẹ́lé ọ̀hún wáyé, bó tilẹ̀ jẹ́ pé Bakare tún bu ẹnu àtẹ́ lù ú pé kì í ṣojúlówó rárá àti pé bóun kò ṣe níbò kankan yìí dára ju tẹni tó jẹ́ pé ọ̀nà èrú ló gbà di ààrẹ orílẹ̀-èdè yìí lọ. Ismail Adéẹ̀yọ̀ ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.